orúkọ yín sà. orúkọ mi ni Ustaz Muhammadu Soliu Ibrahim Ajani Al-Kailani. Àdìpé lónìí ni Alhaji Abbas Kudusi Akande Obesere ṣe ayẹyẹ 60 ọdún wọ́n sì ń sílé 5 gbogbo àwọn àfáà náà ni wọ́n ti wà ní kalẹ̀ báyìí torí òun náà ni ó pé pé kẹ́ mọ́ bọ̀ ẹ mọ́ bọ̀ wá ẹ wá bá mi tẹ̀yẹ ẹ wá mi ṣàdúrà ẹ wá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run eléyìí tí a wà mí lónìí ojú ò lè fi wò ó bó lè ṣe rí ìpè tí ó pé gbogbo ẹ̀yà àfáà bó lè ṣe rí pè ó sí. a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah a sì kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì tó já sí pé òun náà ni Ọlọ́run fi hàn wá pé in kuntu ba'da al-istihasa wal basmala in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Ànábì ní tẹ́ ẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ sì fẹ́ jọ́sìn fọ́lọ́run èmi Ànábì ní kẹ́ ẹ kọ́ṣe mi ní kẹ́ ẹ tẹ̀lé. èyí tí Abbas Akande Obesere tí ó ń ṣe lé ní 60 ọdún lórílẹ̀ ayé fúnra rẹ̀ ló pé gbogbo àwọn àfáà ó ní èyí tóun fẹ́ ṣe tóun ń sílé 5 òun sì ṣí mọ́sálásí òun pé gbogbo ẹ̀yin àfáà ọ̀rọ̀ tó ń kú òun pé káwọn àfáà wa ganu sí i kò sí tí ń jẹ́ ganu sí Obesere ní ẹ wá gbẹnu sí ni kẹ wá jẹnu ọlá Ọlọ́run lára òun níta sì gbọ́dọ̀ bá lọ́dọ̀ ọmọlúwàbí nìyẹn bẹ́ẹ̀ nìkan bá wá ní káwọn àwọn àfa àwọn ganu sí àbọ̀ gbẹnu sí àbọ̀ ẹ̀kọ́ ní ń dààmú ẹ̀ onítọ̀hún ò sì lójútì ká má wàá gbàgbé ọ̀rọ̀ Ànábì tó ní sàlám tẹ̀sítẹ́yì fásitì àmàṣìta Ànábì níjọ́ tẹ́ ẹ bá ti dọ́dọ̀ èèyàn kan tẹ́ ẹ bá ti bá ojútì lọ́dọ̀ ẹ̀ ẹ filẹ̀ ẹjọ́ máa ṣe tí ó bá ń ṣe ní tó ń ṣe ní tó lòun ẹjọ́ máa ṣe ẹ̀yẹn pátì ẹ filẹ̀ síbẹ̀ èyí tí wọ́n á ṣe ohun tó sọ jáde lẹ́nu ara tiẹ̀ abẹ gbogbo àwọn ẹni Ọlọ́run ẹ dákun ẹ jẹ́ ká filẹ̀ èpè yìí pọ̀ nítorí tó bá dọ̀ láti nǹkan kan bá wáyé wọ́n ní àwọn àfáà ni níbo láti ìkójọ láti ìkó ẹ̀sìn dé níbo láti ìbáwàdé níbo láti ìkóra wa jọ papọ̀ dé táwa ní ká fọ́nká Islam ti dà wá pọ̀ náà ó ti dà wá pọ̀ ó ti kó wa papọ̀ níta sí ń pè ní Islam ní ẹ̀sìn àlàáfíà abẹ gbogbo àwọn ẹni Ọlọ́run lórílẹ̀ ayé àti lẹ́kọ̀ọ́ àti níbikíbi àwa tá wà ní Nàìjíríà táwa tá sílé táwa lófàsìs tá já àfà gbogbo alábẹ́ra wa ẹ dákun ẹ jẹ́ képe náà ẹ jẹ́ kó lọlẹ̀ ẹ jẹ́ àfilẹ̀ àwọn àgbàlagbà tí ń bá sọ̀rọ̀ àwa náà sì nígbàgbọ́ pé yóò tún bẹ̀ ṣe bí ò bá sì tún bẹ̀ ṣe ẹ jẹ́ àfilẹ̀ fọlọ́hun kọlọmásá ìṣe sódà fẹ́ni kọ̀ọ̀kan wa Alhaji wa Obesere lẹ́ni ọjọ́ bí wọn náà má jò takú síbi jẹ́ ọ máa lékún lóore jẹ́ ọ máa lékún nídùnnú jẹ́ ọ máa lékún láyọ̀ oore wọn lọ́jọ́ máa pọ̀ sí gbogbo àwọn àfáwà pátá yẹnyẹn náà lọ́dà kó máa fa burúkú wọn ọ̀là àlà haúlà wàlà quwwata illa billahi.